ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú dédé àsìkò yẹn wa níbi tí ẹ ti ń wò wá mo wá gbọ́ mi ò mọ ibi tí igi gbé ń sowó mo wọ́ọ̀dàn wọn ò réso ilẹ̀kẹ̀ agbe ń sáwó ìpátá àwọn àlùkò wọn ń sáwó pákọ̀rọ̀ á súré mọ̀gàmọ̀gà ní sáwó olù tó dáadáa adíá fún oríjọ́ tí ń sunkún àìlémìsìn gbogbo àlàálèmísìn nígbèsí ayé wa lágbára olódùmarè mo ní ẹ kú ọjọ́ ajé òní orí mi àpérè orí mi àpésìn yóò darí orí wá sọ́dọ̀ mi lónìí yóò gbé alájẹ tèmi wá fún mi lágbára olódùmarè ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo tẹ́ ẹ ti ń wò wá lórí ìkànnì Ìmọ́dòye TV ní Facebook Live náà lẹ ti ń wò wá báyìí bẹ́ẹ̀ ṣe ń wò wá gbogbo ẹ̀yin tí ẹ wo ètò yìí lánàá mo kí yín pé ẹ kú àná gẹ́gẹ́ bí a ṣe sọ àwọn tá a fẹ́ máa ṣe lórí ètò yìí àbí àwọn tá à ń ṣe lórí ètò yìí ní láti dáwọ́ dára wa lẹ́kọ̀ọ́ lórí tí ayé dálé lórí àbí tí ayé dúró lé lórí láti dára wa lẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tí ò jẹ́ kí àdúrà gbà nínú ayé láti dára wa lẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n sáré tí wọn ò sì débi tí wọ́n ń lọ láti dára wa lẹ́kọ̀ọ́ lórí àwọn tó ń da àwọn èèyàn láàmú nínú ayé tá a wà yìí tó fi ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbàdúrà tàdúrà ò gbà ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣoògùn tí oògùn jẹ́ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sáré tí èrè wọn já sásán ìwọ tó ń wò mí lórí ètò àdìtúláyé ní Ìmọ́dòye tẹlifíṣàn ní Facebook Live láàárọ̀ yìí eré rẹ ò ní já sófo eré rẹ ò ní já sásán ò ní sáré asán ò ní rí wàhálà bẹ́ẹ̀ ló ní rí dààmú lánàá lórí ètò yìí ẹ̀yin Olódùmarè la fi síwájú ohun gbogbo lórí ètò yìí a sọ àwọn àdìtú tí ń bẹ lára Elédùmarè a sọ nípa ta ni Olódùmarè gangan a sì ṣe àfiwé lórí ìpele márùn-ún tí Olódùmarè àti àdìtú Elédùmarè tó dúró lé lórí lákọ̀ọ́kọ́ a sọ lánàá a ní àwọn bí Olódùmarè ṣe fi ara rẹ̀ hàn nínú iṣẹ́ ìṣẹ̀dá ayé a sọ nípa bí Olódùmarè ṣe fi ara rẹ̀ nípa iṣẹ́ ìṣẹ̀dá ayé lánàá Olódùmarè fi ara rẹ̀ hàn nípa iṣẹ́ ìṣẹ̀dá ayé òun ni adáni olùdá tẹ́nìkankan ò dá ó dá ayé ó fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ kà fúnra rẹ̀ sórí ọlá lọ́rẹ tá a pè ní omi sórí alágbálúgbó omi òkun ló fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ sí bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ ayé ò rì kò lọ sísàlẹ̀ ẹlẹ̀ Ọlọ́run fi ara rẹ̀ hàn lórí eléyìí lórí iṣẹ́ dídá ayé lórí iṣẹ́ dídá ewéko àti àwọn tó mú jáde Olódùmarè mú irúgbìn jáde láti inú ilẹ̀ ó ní kí irúgbìn kó máa wà irúgbìn bí ewéko bí igi bí igbá bí àwo àti àwọn nǹkan míì tó dá sórí ilẹ̀ gẹ́gẹ́ bí ewéko ó ní kó máa wà Ọlọ́run Olódùmarè fi ara rẹ̀ hàn lórí iṣẹ́ dídá níbẹ̀ yẹn Olódùmarè tó dá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó dá àwa èèyàn àjọra wa ó dá èèyàn dúdú ó dá èèyàn pupa ó dá èèyàn funfun ó dá èèyàn tá a tún lè pè ní kò jọ pupa kò jọ funfun tá a pè ní àyìnrín àbí tá a lè pè ní tá a lè pè ní red tẹ́ bá rí àwọn èèyàn kan àwọn ẹ̀yà èèyàn kan rí i pé red ni wọ́n pupa làwọ̀ wọn kì í ṣe funfun ó tún dá àwọn kan wọ́n jẹ́ brown colour irú èmi tí mò ń sọ̀rọ̀ ẹ bá wo àwọ̀ ara mi rí i pé brown ni àyìnrín ni àwọ̀ mi kì í ṣe black ó wá dá àwọn kan wọ́n dúdú kírímù àwọn dúdú ní tiwọn Olódùmarè fi ara rẹ̀ hàn nípa eléyìí Olódùmarè tí wọ́n fi ara rẹ̀ hàn nípa iṣẹ́ dídá ó dá ayé ó dá sánmọ̀ dá dúró lókè téńté bẹ́ẹ̀ ni ò pàdé ilẹ̀ bẹ́ẹ̀ ni ò já wá sílẹ̀ a sì rí òpó tí Olódùmarè tó fi mú ayé dúró Olódùmarè fi ara rẹ̀ hàn nínú iṣẹ́ dídá lórí eléyìí tá a bá ní ká máa ka àwọn ọ̀nà tí Olódùmarè fi gbà fi ara rẹ̀ hàn lórí iṣẹ́ dídá a rí pé a ní lè ká tán rárá lórí ètò yìí lọ́nà kejì Olódùmarè fi ara rẹ̀ hàn lórí iṣẹ́ ìmúdúró that is sustenance Ọlọ́run mú àwa èèyàn tó dá ó mú wa dúró ó dá ẹ̀mí fún wa ó sì mú ẹ̀mí wa dúró ẹ̀mí ni táàrí tá a fi ń mí à ń mì a tún mí ẹnu àwọn kan wà wọ́n mí ẹnu ṣùgbọ́n wọn lè sọ̀rọ̀ bí èmi àti ń ṣe ń sọ̀rọ̀ jáde tí à ń gbọ́ kétékété yìí Olódùmarè mú gbogbo wa dúró Olódùmarè mú wa dúró nípa àwọn nǹkan tá à ń jẹ lórí ilẹ̀ lókè èèpẹ̀ yìí à ń jẹun oúnjẹ tá a sì ń jẹ ò sì tán à ń jẹran ẹran tá à ń jẹ ò tán àwọn ẹranko wọ́n ń jẹ ewéko tí wọ́n ń jẹ ò tán bẹ́ẹ̀ ni Olódùmarè ṣe ìmúdúró
fún àwa èèyàn, fún ọkùnrin, fún obìnrin, à ń wọṣọ àárín ní òhò. Olódùmarè ṣe ìmúdúró fún wa, that is sustenance. Olódùmarè fi ara rẹ̀ hàn. Ó jẹ́ ká máa wà ó jẹ́ ká máa wà, ká máa bẹ, ká máa gbé ayé pẹ̀lú ìdùnnú, ká sì máa gbé ayé pẹ̀lú àlàáfíà. Olódùmarè tún fi ara rẹ̀ hàn nípa tá à ń pè ní dissolution. Kí là ń pè ní dissolution? Gbogbo nǹkan pátápátá ni ó parẹ́ láyé. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbàgbọ́, àṣà àti ìṣe àwọn èèyàn tó dá sórílẹ̀-èdè àgbáyé, yálà ní àwọn tó gbàgbọ́ nínú ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Kristi ni, àwọn tí ó gbàgbọ́ ni, àwọn mùsùlùmí ni, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí, àti àwọn ẹlẹ́sìn míì nínú ẹgbẹ̀rún mẹ́wàá ẹ̀sìn tí ó ní àkọsílẹ̀ nínú iṣẹ́ ìwádìí àwọn olùwádìí káàkiri orílẹ̀-èdè àgbáyé. A rí pé gbogbo ala gbàgbọ́ pé gbogbo ohun tó farahàn nínú ayé òní ó tán pátápátá. Bíbélì fi jẹ́ kó yé wa pé gbogbo ohun tó farahàn pátá ni yóò wá sí òpin. Àwọn ọmọlẹ́yìn Kristi náà gbà bẹ́ẹ̀, mùsùlùmí gbà bẹ́ẹ̀. Mùsùlùmí gbà pé gbogbo ohun tí ó tán tó wà láyé ni ó tán. Náà fi sọ pé kúlì ṣe ìfání ìlàlá òbákí àádú sọmọdú láyà mútù habadan. Gbogbo nǹkan ni ó tán pátápátá. Olódùmarè nìkan ṣoṣo ni ó kù nínú ayé yìí ńgbà tí gbogbo nǹkan bá tán. Olódùmarè fi ara rẹ̀ hàn nípa dissolution, pé gbogbo ohun tó wà láyé, gbogbo ohun tó ń bẹ, tí mí tí ò mí ni ó padà tán pátápátá. Gbogbo ohun tó farahàn nínú ayé ni ó padà di ohun ìgbàgbé. Gbogbo ohun tó farahàn ni ó padà di ohun ìgbàgbé pátápátá nínú ayé yìí. Ọlọ́run fi ara rẹ̀ hàn nípa dissolution, that is to say gbogbo ohun tó farahàn lónìí ni yóò padà di ìgbàgbé, ni yóò padà parẹ́ nínú ayé pátápátá. Ẹranko ó parẹ́, èèyàn ó parẹ́, mọ́tò ó parẹ́, ilé tá a kọ́ ó parẹ́, aṣọ tá à ń wọ̀ ó parẹ́, oúnjẹ tá à ń jẹ ó parẹ́, ọ̀rọ̀ tá à ń sọ yìí yóò parẹ́, torí pé àwọn ìgbà kan bọ̀ tí a ò ní lè sọ ọ̀rọ̀ mọ́. Olódùmarè fi ara rẹ̀ hàn nínú iṣẹ́ píparẹ́, dissolution. Olódùmarè tún fi ara rẹ̀ hàn nípa iṣẹ́ pípọ̀ jọjọ, multiplication. Olódùmarè pọ̀ láì mọye ọ̀nà nínú àwọn àṣà àti ìṣe tí ń bẹ nínú ayé. Olùdá kan ṣoṣo yìí náà ló fi ara rẹ̀ hàn. Ó dá gbogbo ayé pátápátá tí ó sì fara hàn nínú gbogbo nǹkan tó dá sínú ayé yìí. Olódùmarè pọ̀ jọjọ. Ó fi ara rẹ̀ hàn nínú igi, ó fi ara rẹ̀ hàn lára àwọn ẹranko, ó fi ara rẹ̀ hàn lára àǹjọ̀nú, ó fi ara rẹ̀ hàn lára àwọn áńgẹ́lì tá a pè ní màláíkà tí Yorùbá ń pè ní irúnmọlẹ̀, ó fi ara rẹ̀ hàn lára àwọn èèyàn. Ó tún ṣà àwọn kan dá ju àwọn kan lọ lára àwọn nǹkan tá a pè ní òrìṣà. Olódùmarè fi ara rẹ̀ hàn káàkiri àgbáyé. Olódùmarè pọ̀ jọjọ. Gbogbo síbi tá a dé tá a ní rí Ọlọ́run. Lára yẹ̀pẹ̀lẹ̀ à ń rí Olódùmarè ńbẹ̀, lára ewéko à ń rí Olódùmarè ńbẹ̀, lára igi à ń rí Olódùmarè ńbẹ̀, lára gbogbo nǹkan tí Olódùmarè dá sínú ayé pátápátá láti ń rí Olódùmarè, à ń rí Ọlọ́run lára gbogbo nǹkan tó dá. Àdìtú dúníyàn, ẹni àìrí, olùdá àìrí tó fira rẹ̀ hàn nínú gbogbo nǹkan tá a rí. Òun ló pọ̀ jọjọ nínú gbogbo nǹkan nínú ayé tá a wà ń bí. Bí nǹkan ṣe wá pọ̀ tó, ẹ rí pé gbogbo ohun tó pọ̀ ni ó padà tán. Gbogbo ohun tó pọ̀ ni ó padà tán pátápátá. Olódùmarè nìkan ló pọ̀ jọjọ tí ò ní tán. Ẹ̀gbọ́n tí Yorùbá ní kó dùn, kó pọ̀, kó pẹ́. Ọlọ́run ọba nìkan ṣoṣo ló ń jẹ́ bẹ́ẹ̀. Olódùmarè fi ara rẹ̀ hàn nínú àdìtú, nínú ìdùnnú àti ìbànújẹ́. Ǹjẹ́ ìwọ tó ń wò mí láàárọ̀, ǹjẹ́ o gbàgbọ́ tàbí kí n béèrè lọ, ǹjẹ́ o mọ̀ pé kò sí n tó dùn láyé tí kò ní ìbànújẹ́ kékeré nínú? Ìdùnnú àti ìbànújẹ́ gangan ni Ọlọ́run fi gbé ayé dúró. Without negative, positive can never be active well. Láì bá sí ìbànújẹ́, a lè mọ̀ tó ń jẹ́ ìdùnnú. Olódùmarè fi ara rẹ̀ nínú àdìtú ìdùnnú àti ìbànújẹ́. Kò sí n tó dùn yàn nínú tí ò ní bá yàn nú jẹ́. Fún àpẹẹrẹ, bá a ṣe wà níjọ́ tí wọ́n bí wa sáyé, àwọn èèyàn rẹ́rìn-ín, inú wọn dùn pé a bí ọmọ tuntun sínú ayé o, ọmọ tuntun kan rèé nínú ayé o, a dúpẹ́ pé Ọlọ́run fi kún wa o, a dúpẹ́ pé a pọ̀ sí o. Níjọ́ tí èèyàn bá kú, àwọn èèyàn á tún bú sẹ́kún. Ó túmọ̀ sí pé ìbànújẹ́ ó fi ara hàn nínú ìdùnnú ó fi ara hàn nínú ìbànújẹ́. Ìwọ tó ń wò mí láàárọ̀ yìí, ìbànújẹ́ kò ní fi ara hàn nínú ìdùnnú rẹ. Olódùmarè á dùn ẹ́ nínú kalẹ̀. Gbogbo ẹni tí ń banújẹ́ láàárọ̀ yìí, Ọlọ́run aláàánú, Ọlọ́run tó ní ìdùnnú,
á dùn gbogbo wa nínú, kò sí ní tó pọ̀ tí ì tán. ẹ jáwò tá a bá fi oúnjẹ sẹ́nu tó bá dùn sàá, nígbà tó báyá adùn rẹ̀ ó pòórá lẹ́nu. ìdùnnú àti ìbànújẹ́ àwọn méjèèjì fi ara pẹ́ ara wọn ni. Olódùmarè Ọlọ́run fúnra rẹ̀ ló fi ara rẹ̀ hàn nínú ìdùnnú àti ìbànújẹ́. tá a bá ní ká máa ka àwọn ọ̀nà tí Olódùmarè fi ara rẹ̀ hàn káàkiri ó lágbára pọ̀ ó pọ̀, a lè kà á tán lórí ètò yìí. àwọn tí a sọ nípa rẹ̀ lánàá nù. ẹ wá já lọ lónìí, ọ̀nà wo la gbàgbà pé Olódùmarè wà? bó lèmi àti ń ṣe mọ̀ pé Ọlọ́run ń bẹ? bó la ṣe mọ̀ pé ẹnìkan ń bẹ tó jẹ́ olùdá, tó dá gbogbo wa ṣùgbọ́n tẹ́nìkan kan ò dá? kò sí ẹni tó gbàgbọ́ pé ẹnìkan kan ló dá Olódùmarè. gbogbo wa gbàgbọ́ pé Ọlọ́run kan wà fúnra rẹ̀ náà ni. Ọlọ́run ń bẹ fúnra rẹ̀, ló dára rẹ̀, òun ló nira rẹ̀, oníjà fúnra rẹ̀, òun ló mọra rẹ̀, òun lọ́ba tó mọra rẹ̀ tẹ́nìkan kan ò mọ̀. ká lè bá àmì eléyìí nígbà tá a dénú ayé, ká tó dénú ayé Ọlọ́run ti fi àwọn nǹkan kan lélẹ̀. kí làwọn nǹkan tó fi lélẹ̀ yìí? ẹ fẹ́ mọ àwọn nǹkan tí Ọlọ́run fi lélẹ̀? Ọlọ́run fi àwọn nǹkan kan lélẹ̀. àwọn nǹkan tó fi lélẹ̀, àwọn tí Ọlọ́run fi lélẹ̀ ó pọ̀ jọjọ o. àwọn tí Ọlọ́run bá fi lélẹ̀ kí a lè mọ Ọlọ́run yìí ó pọ̀ jọjọ. Ọlọ́run gbé ẹ̀sìn kalẹ̀ ká lè máa ti inú ẹ̀sìn ká lè máa dáhùn mọ̀. Ọlọ́run gbé ẹnu ẹ̀sìn kalẹ̀ ká lè máa bá fi ipa ẹ̀sìn ká lè máa bá fi dámọ̀. ó wá yà mí lẹ́nu pé pẹ̀lú bí Ọlọ́run ọba bó ṣe gbé ẹ̀sìn kalẹ̀ láti jẹ́ kó jẹ́ pé à ń rí Ọlọ́run, a máa rí nínú bó ṣe gbé ẹ̀sìn kalẹ̀ yìí. síbẹ̀síbẹ̀ a rí pé Ọlọ́run tó sọ pé èèyàn ò lè rí òun nínú ẹ̀sìn. ó túmọ̀ sí pé nípa ẹ̀mí ni Ọlọ́run ọba ni a ti lè rí Ọlọ́run ọba. nínú ẹ̀mí láti lè rí Ọlọ́run Olódùmarè, nínú ẹ̀mí láti lè rí. Ọlọ́run ọba gbé ẹ̀sìn kalẹ̀. kí ni nǹkan tá à ń pè lẹ́sìn? ẹ̀sìn ni ohun tí a lè pè ní àgbékalẹ̀ àṣà, ìwà, ìṣe, ìwòye ayé, àkọsílẹ̀, ìyàsọ́tọ̀ àwọn àyè kan, àsọtẹ́lẹ̀, ìlànà tàbí àgbékalẹ̀ agbára ìṣẹ̀dá, ìparadà èèyàn tàbí kíni tàbí àwọn agbára tó wà nínú ẹ̀mí ní ìbámu pẹ̀lú ipò tàbí ìpele tí ọkàn èèyàn wà. ohun tá à ń pè ní ẹ̀sìn lélẹ́yìí. ẹ̀sìn ní àgbékalẹ̀ kan, àgbékalẹ̀ àwa ènìyàn tó ṣe pé Ọlọ́run fúnra rẹ̀ nínú àdìtú rẹ̀ náà ni ó jẹ́ kí àwọn èèyàn nínú ìròrí wọn kan lè ronú pé ẹnìkan tí ó ti ẹ̀dá gbogbo wa, tí àdá yìí tó fi gbogbo wa sínú ayé, tí a sì ń gbé ayé, tá a sì ń gbádùn ayé, tá a ń jẹ gbádùn ayé yìí, bó là á ṣe mọ̀, bó là á ṣe bá a sọ̀rọ̀, ọ̀nà wo là á gbà bá a sọ̀rọ̀. ní àwa èèyàn ni wọ́n fi ṣe àgbékalẹ̀ ètò tá à ń pè ní ẹ̀sìn. àṣà nínú ìwà àti ìṣe wa, ìwòye ayé nípa Olódùmarè, àkọsílẹ̀, ìyàsọ́tọ̀ àwọn àyè kan, àsọtẹ́lẹ̀ nípa ohun tó ń bọ̀, ohun tó ti kọjá, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti àwọn nǹkan míì tí ó tún ṣẹlẹ̀ nígbà tí àwọn ìran kan bá kúrò láyé táwọn ìran míì tún bọ̀. ìlànà tàbí àgbékalẹ̀ tó so àwọn èèyàn pọ̀ mọ́ agbára ìṣẹ̀dá. láì bá sí ohun tá à ń pè lẹ́sìn, ó ṣeé ṣe kí àwọn èèyàn má ní àsopọ̀ tó yanrantí láti máa rántí adẹ́dá àti ìṣẹ̀dá wa. ìparadà ènìyàn, that is transition. nínú ẹ̀sìn láti nígbàgbọ́ nípa àwọn nǹkan márùn-ún, àdìtú márùn-ún tí Olódùmarè tó fi ara rẹ̀ hàn nínú àgbékalẹ̀ ẹ̀sìn ni èèyàn ti wòye láti rí àwọn àdìtú yìí. láì bá sí ẹ̀sìn, ó ṣeéṣe ká má mọ̀ pé ikú wà. láì bá sí ẹ̀sìn, ó ṣeéṣe ká má mọ̀ pé ká ṣe dáadáa láyé nítorí pé ibì kan tún wà tí à ń lọ. tàbí àwọn agbára tó wà nínú ẹ̀mí níbàámu pẹ̀lú ipò tàbí ìpele tí ọkàn èèyàn wà. èyí tó fi jẹ́ pé ẹ̀sìn tèmi kò papọ̀ mọ́ tiẹ̀, ẹ̀sìn tiẹ̀ kò papọ̀ mọ́ tèmi. ẹ̀sìn ní ìgbàgbọ́ ènìyàn nínú agbára àdìtú Olódùmarè.
ní tá à ń pè ní ẹ̀sìn rèé. Bí ẹ̀sìn ṣe wá lágbára tó yìí, mo fẹ́ sọ fún ìwọ tó ń wò mí láàárọ̀ yìí pé ṣó o gbàgbọ́, ṣó o sì mọ̀ pé a lè rí Ọlọ́run láti inú ẹ̀sìn. Inú tó o bá gbélé ayé ṣe nínú ẹ̀mí ni Ọlọ́run wà. Kò sí bó ṣe lè ṣe ẹ̀sìn tó jẹ́ àwọn àgbékalẹ̀ nípa bá a ṣe lè rántí Ọlọ́run yìí tó o bá máa ní ìrántí Ọlọ́run nípa ìgbésẹ̀ àti bó ṣe ń ṣe nínú ayé, ó ṣeé ṣe kí o má lè rí Ọlọ́run níjọ́ tí ó bá yẹ kó o rí Ọlọ́run àti ẹlẹ́dàá rẹ. Ọlọ́run aláàánú tó dá mi, tó dá ọ, tí ó fi sínú ìrònú àwọn èèyàn kan láti ṣe àgbékalẹ̀ ẹ̀sìn láti máa rí Olódùmarè, yóò jẹ́ kó rí Olódùmarè láàárọ̀ yìí. Ìwọ tó ń gbọ́ mi níbi tó ti ń gbọ́ mi láàárọ̀, àdìtúláyé ni ètò lórí ìkànnì Ìmọ́dòye tẹlifíṣàn lórí Facebook. Tó bá ní ìwádìí kankan tó fẹ́ ṣe nípa ètò yìí àbí nípa àgbésí ayé ara rẹ, o ti gbàdúrà rẹ ò gbà, o ti ṣáájò títí ògùn jẹ́ lára rẹ, o ti gbààwẹ̀ síbẹ̀ ó dàbí pọ́rọ̀ rẹ fẹ́ rí bákan náà, o wá fẹ́ mọ̀ àbò fẹ́ ṣèwádìí nípa bí nǹkan yìí ṣe rí bẹ́ẹ̀, kàn sí wa lórí ètò Ìmọ́dòye, lórí ètò àdìtúláyé ní Ìmọ́dòye tẹlifíṣàn lórí nọ́mbà 07061674788 àti 09073009074 09073009074 tàbí 07061674788 tàbí kó kúkú máa bọ̀ ní Big Close 121 Road nínú Gowon Estate ní First Avenue ní Ẹgbẹ́dá nílùú Èkó. Ojoojúmọ́ ni à ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ojúkojú, ojoojúmọ́ là ń ṣe ìgbaninímọ̀ràn fáwọn èèyàn, ojoojúmọ́ là ń gba àwọn èèyàn nímọ̀ràn lórí bí ayé wọn ṣe fẹ́ nítumọ̀, lórí bí ayé wọn ṣe fẹ́ rújú. Wọ́n tó bá jẹ́ pé àwọn product wa kan ló fẹ́ rà, àwọn product wa tá à ń pè ní Kaimata àdódùn fún àwọn obìnrin tàbí Mario Bead fún àwọn obìnrin, ìwọ tó bá fi ọṣẹ àánú, ọṣẹ ojú rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àbí nǹkan kan rú ọ lójú ń pa àgbésí ayé ẹ tó fẹ́ bèrè, tó fẹ́ ṣèwádìí, àdìtúláyé o, ẹni tí Ọlọ́run bá fi hàn ni yóò rí ayé, tàbí ẹni tí Ọlọ́run bá fi sílẹ̀ mí láti ṣe ìwádìí nípa ayé ni yóò rí ayé. Kàn sí wa, tètè máa bọ̀ báyìí. Títí ọ̀la tí a tún pàdé lórí ètò àdìtúláyé Ìmọ́dòye, ọmọọba Alọ́ba Adéwùmí ni orúkọ mi. A ní ìkáyà ládìtú òwe, ẹgbẹ̀tàlá ọ̀rọ̀ tí bá mo kó mo rò bọ̀. Títí ọ̀la tá a tún pàdé, kàn sí wa ní 121 ní Big Close 121 Road First Avenue nínú Gowon Estate ní Ẹgbẹ́dá nílùú Èkó. Ìwọ tó bá ń bọ̀ láti ibikíbi, ìwọ wọ mọ́tò Yànàpájà, láti Yànàpájà wọ mọ́tò Ẹgbẹ́dá, sọ pé Pọ́nlé bus stop ló ti fẹ́ bọ́lẹ̀. Tó bá ti bọ́lẹ̀ bus stop, gbé ọ̀kadà, sọ pé 121 Road ló ń lọ. Tó bá ti dé 121, ìwọ kan géètì, sọ fáwọn security pé ò ń lọ sí Big Close. Ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó, tẹ́ wà láti ìlú òyìnbó, tàbí ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, tẹ́ fẹ́ lo òpin ọ̀sẹ̀ yín ní ilé ìtura bí ilé tó jẹ́ pé tẹ́ bá wà nínú ilé ìtura ọ̀hún bí ìgbà tẹ́ bá wà nínú ilé yín ni, bí ìgbà tẹ́ bá wà nínú yàrá yín ni, oúnjẹ àsìkò wà ń bẹ̀, àwọn omi mu lóríṣiríṣi téèyàn fi ń gbádùn ayé èèyàn tí kò sì ní kó bá ayé èèyàn. White House Guest Lounge Big Close yìí náà láwà ní 121 Road nínú Gowon Estate ní Ẹgbẹ́dá nílùú Èkó. Àyè wà tẹ́ bá fẹ́ ṣe patí lọ́dọ̀ wa, àyè wà tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó tẹ́ ẹ fẹ́ gba gbogbo yàrá, àyè wà pẹ̀lú ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe nílé ìtura yìí. Bẹ́ẹ̀ bá wà nílé ìtura wa bí ìgbà tẹ́ ẹ bá wà nínú ilé yín ni, bí inú ilé yín, bí ìgbà tẹ́ bá wà nínú ilé yín ni. White House Guest Lounge a wà ní Big Close 121 Road ní inú Gowon Estate ní Ẹgbẹ́dá nílùú Èkó. Ẹ pè sórí àwọn nọ́mbà yìí tí a fi síta yìí bákan náà, tàbí kẹ́kọ̀ọ́ sórí nọ́mbà 08032 27 23 27 lẹ́ẹ̀kan sí 08032 27 23 27. Ẹ pè wá sórí ẹ̀ tí ẹ bá fẹ́
tí ẹ bá fẹ́ gba àyè sílẹ̀ àbí ẹ fẹ́ gba yàrá àbí ẹ fẹ́ ṣèwádìí nípa ilé ìtura White House Guest Lounge. tẹ́ bá fẹ́ ṣèwádìí nípa ilé ìtura White House Guest Lounge. Delight Bar a wà ní Custom ní Ẹgbẹ́dá, Custom láwà direct opposite Custom Quarters láwà ní Ẹgbẹ́dá. Delight Bar ibẹ̀ fẹ́ mu ẹlẹ́rìndòdò, ẹ fẹ́ ṣe fàájì nírọ̀lẹ́ ní ẹ̀yìn iṣẹ́ yín, ẹ fẹ́ ṣe fàájì lọ́wọ́ ìrọ̀lẹ́ lẹ́yìn iṣẹ́ òòjọ́ yín, ẹ fẹ́ ṣe fàájì ní gbogbo ìgbàkígbà tó bá wù yín, ẹ kàn sí wa ní Delight Bar ní direct opposite ìdojúkọ Custom Quarters ní Ẹgbẹ́dá nílùú Èkó. bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ ní Ẹgbẹ́dá bus stop tẹ́ ẹ yà sí ọ̀nà nu Gowon Estate ní 4th Avenue Road. tẹ́ ẹ bá ti débẹ̀ bá ti dé NEPA ẹ rí ọ̀nà kan tó yà lọ́wọ́ ọ̀tún yín bẹ̀, ẹ ti rí Custom Quarters ń bẹ̀, ẹ ti rí signboard wa gàdàgbà Delight Bar. ibẹ̀ ni ẹ ti lè jẹ ìgbádùn òpin ọ̀sẹ̀ yín, ibẹ̀ ni ẹ ti lè ṣe gbogbo fàájì. ẹ má tún gbàgbé o, bẹ́ẹ̀ bá fẹ́ ra àwọn product àdìtúláyé ìmọ́dòye, ẹ fẹ́ ra àdódùn ni fún ẹ̀yin obìnrin, ìwọ obìnrin tí ọkọ gbádùn rẹ àbó mèrè ṣe tó, àwọn kírìmù wa yìí yóò ràn ọ́ lọ́wọ́ láti ṣeré láti lè jẹ́ kí ọkọ rẹ kó gbádùn rẹ dáadáa. ìwọ tí ọ̀rọ̀ ayé ẹ tó tojú sú, ìlẹ̀kẹ̀dí gbógedúró tàbí Mario lédè Gẹ̀ẹ́sì là ń pè é, ìlẹ̀kẹ̀dí fún àwọn obìnrin. kàn sí wa lórí nọ́mbà 09073009074 tàbí 07061674788. títí ọ̀la tá a tún pàdé lórí ètò yìí, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn títí ọjọ́ ayé wa gbogbo, a sì máa gbé nínú ilé Olúwa láì àti láéláé. ó dìgbà kan náà.